mo fẹ́ fi àkókò yìí gba gbogbo èèyàn ọmọ Ilé Ifẹ̀, mo fẹ́ gbà yín nímọ̀ràn, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lókè òkun, pàápàá jùlọ ẹ̀yin tọ́lọ́run bá ṣẹ́gi ọlà fún. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílé Ifẹ̀ lọ́wọ́, yóò dùn àwọn ọmọ Ilé Ifẹ̀ lọ́la, yóò dùn gbogbo ọmọ Yorùbá lọ́la, yóò sì dùn gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire lọ́la. Ẹ má bínú o, if care is not taken, orírun wa lè parẹ́. If care is not taken, sílé ọ̀tàn ni. If care is not taken, orírun wa lè parẹ́. Gbogbo alámọ̀ wípé Ilé Ifẹ̀ lórírun. Ṣùgbọ́n ṣé ẹ gbàgbé tí mo sọ pé if care is not taken, tẹ́ ẹ bá take expected mayor, ẹ jẹ́ ń lò bá wọn, tẹ́ ẹ gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé, ẹ̀yin ọmọ Ilé Ifẹ̀ ni o, òkú tí kìí ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀. Ṣé ẹ gbàgbé pé ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló dìjà láàrin Ọ̀yọ́ àti Ilé Ifẹ̀. Wọ́n ti kọ́lé Odùduwà sínú pálàsì Ọ̀yọ́, sínú pálàsì Aláàfin. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń bẹ Ilé Ifẹ̀ ni wọ́n ti fi sọ́yọ́. Ṣé ẹ gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ń wo níwò wípé ìlú àwọn, bàbá pé ní ìṣẹ̀dálẹ̀ ayé kò tí ì burú jù. Bẹ́ẹ̀ bá wà pẹ̀lú mi, ẹ rí pé ní kọ̀pẹ́kọ̀pẹ́ òun náà ni Olúwo sọ wípé ilẹ̀ Ìwó gan-an ó ti wà síwájú àwọn ìlú kan, pàápàá jùlọ Ilé Ifẹ̀. Ẹ rí pé oníbàárà ń bó lè bọ̀, afúnlówó tó ń bojú wo para, díẹ̀díẹ̀ ni mo ẹlẹ́dẹ̀ wọ gbà. Bí rọ́bà ti ń pọ̀ lápọ̀jù, a máa fẹ́ dòótọ́ o. Ṣé ẹ gbàgbé lálátọ́ lọ sókè yọ padà wálẹ̀, kò sí ní tó le tí ò ní dẹ̀rọ̀. Aṣọ ajàyàn, afàǹjà, afàníjàngbọ̀n, gbogbo ẹ̀ ó padà dákẹ́ náà ni, àbí bẹ́ẹ̀ kọ́? Bí ó sì padà dákẹ́ lọ́la nù, torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa àní sí láàyè láti defend ẹ̀ mọ́. Lo and behold, generation tí sì ń bẹ́ ń ta yìí, àwọn eléyìí wọn ò ready láti defend nǹkan kan bí mo ṣe ń wo yìí. Ṣé kò wá ní dùn alọ́la? Yóò dùn àmọ̀nàkà ẹ̀. Now, pápápá kí n tó lọ sí open letter, ìmọ̀ràn wo ni mo fẹ́ gba àwọn ọmọ Ilé Ifẹ̀? Òun náà ni wípé ṣé ẹ mọ̀ pé ìgboro làwa wà, ìgboro lọ̀gá ń gbé. Òun náà ni wípé mo yí ìgboro ìlú Ilé Ifẹ̀, pàápàá jùlọ mi ò jìnnà sífẹ̀ rárá, Ifẹ̀ mo wà. Pàápàá jùlọ ojú mi rí lásìkò tí wọ́n ń ṣe bridge, lásìkò tí wọ́n ń la títì, lásìkò tí wọ́n ń du aláìsí títì láàrin ìgboro Ilé Ifẹ̀. Ṣé ẹ gbàgbé tá a bá wo Ìrẹ́mọ àtọ̀tún àtòsì, àwọn tí ń ta electronics lọ́pọ̀ ń bẹ, láti Làgèrè ń bí látọwọ́ ọ̀tún sọ́wọ́ òsì títà fi máa dé pálàsì Ọ̀ọ̀ni.
mo nígbàgbọ́ pé àwọn ọmọ Ifẹ̀ tí ń gbọ́ mi àtàwọn tó súnmọ́ ilé Ifẹ̀ tí ń gbọ́ mi wọ́n mọ̀ wípé òótọ́ ọ̀rọ̀ náà làkàndọ̀rọ̀ Àwíkòǹkò ń sọ. àwọn tí wàá ń ta electronics ọ̀hún 97% ọmọ Ìgbò ló wà ń bẹ̀. 90 kí ni mo pè 97% ọmọ Ìgbò ló wà ń bẹ̀. Alright, now ńgbà tí wọ́n ti wá ń dualize títì tí wọ́n ti ń ṣe bíríìjì tàbá wá ní ká wo Làgèrè lọ sí Ọbalùfọ̀n lọ dé Ọjà Tuntun lọ dé Sábó lọ dé Fájuyì àtọ̀tọ̀ àtòsí ń bẹ̀ yàtọ̀ sí Sábó tó jẹ́ pé àwọn Haúsá ló wà ń bẹ̀ àtọ̀tọ̀ àtòsí gbogbo Ọbalùfọ̀n aṣọ wọn ń tà ń bẹ̀ top jeans trouser nkankan lọ́tún àtòsí àti bàtà àwọn tó wà ń bẹ̀ náà ti ń tajà ń bẹ̀ 95% wọn ọmọ Ìgbò ní bẹ́ẹ̀ ẹjà mìíyàn tàbá wá wo Adérẹ̀mí látàdérẹ̀mí láti Làgèrè ń bí wọnú Adérẹ̀mí títí dé Òrótó nkankan ọ̀tọ̀ àtòsí àwọn tí ń bẹ àwọn tí ń ta táyà àwọn tí ń ta fóònù nkankan lo and behold 60% wọn ọmọ Ìgbò ni. Níbo ni mo wá ń lọ gangan ó ní wípé níwọ̀n bá àgbà tí wọ́n wá ń ṣe títì àwọn ṣọ́ọ̀bù tó wà lẹ́gbẹ̀gbẹ́ títì wọ́n wo àwọn tó ní ṣọ́ọ̀bù wọn wá bèṣù bẹ̀gbà àwọn ẹni ẹlẹ́ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ra àwọn ilé àtijọ́ tó wà lágboolé wọ́n wá ń ra gan ṣùgbọ́n àwọn tó lówó àti rà ọmọ Ìgbò ni. bó bá wu ẹ̀yin ọmọ Ifẹ̀ tẹ́ ń gbọ́ mi kẹ́ ẹ ka ọ̀rọ̀ mi sí o tó bá wù kẹ́ ẹ mọ́ kà sí ṣùgbọ́n tó bá di lọ́la kẹ́ ẹ máa rántí pé mo pè ń ṣàkíyèsí ọmọ rán létí o because ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé yẹn náà ló tún wà nílẹ̀ nísìnyí tí wọ́n fẹ́ tà àwọn ọmọ Ìgbò ni wọ́n láǹfààní láti rà á àwọn náà dẹ̀ ni wọ́n ń rà á and you can't blame them torí pé anywhere tí ẹ̀yà Ìgbò bá wà wọ́n máa ń expand sí ni mi ò sábà rí ibi tó ọmọ Ìgbò ti ṣòwò tó ti sọ́ọ̀tì rí mi ò tí ì bá pàdé mi ì bá pàdé ṣá wọ́n máa ń gbòòrò sí nínú okòwò tí wọ́n ń ṣe tán bá ti wá ń gbòòrò sí ó rọ̀ wọ́n lọ́rùn láti ní branches so wọ́n máa ń lórí ọ̀fẹ́ sí finance wọ́n mọ bí èèyàn ṣe ń yáwó báńkì wọ́n mọ bí wọ́n ṣe ń rìn tí wọ́n fi gba lóònù tó fi jẹ́ pé ilé tó ọmọ Ìgbò fi ṣe ṣọ́ọ̀bù at the end of the day ọmọ Ìgbò ni ó padà rà eléyìí ò kìí ṣèkà kìí ṣèwà tí ò dáa every one of us tó bá wà ní sport kan tó ń rí ṣe ní sport yẹn tọ́jà rẹ̀ ń tà dáadáa sport yẹn kò ní fẹ́ kú ó ń bẹ̀ mọ́ báwọn onílé ọba sọ pé àwọn ọ̀tá èèyàn approach wọn àìmọ̀ o bẹ́ẹ̀ bá fẹ́ ta kínní lọ́jọ́ iwájú ẹ jẹ́ mọ̀ so lo and behold ẹ̀ẹ́dẹ̀ lè blame àwọn tí wọ́n ń talé bàbá wọn ilé ìyá wọn kò sí nínú wa tí ń gbélé àlàpà mọ́ kò sẹ́ni tí ń gbélé àtijọ́ mọ́ majority àwọn ọmọ tí ìyá wọn fi lélẹ̀ tí bàbá wọn fi lélẹ̀ àti gbọ́ bùkátà dogun fún wọn wọ́n sì ń ta wọn ilé ọ̀hún lówó gèrègèrè wọ́n tó ń 20 million wọ́n tó ń 30 million wọ́n tó ń 40 million wọ́n tó ń 60 million
wọ́n tó ń 10 million ó depend bó bá ṣe bọ́ sí gbangba sí. Will you now blame them? báwọn mẹ́rin bá gba 60 million 15 million ni ó tó wọn gbọ́ bùkátà lé ayé wọn, ó tó wọn gbé nǹkan kan lé ayé wọn. So mo wá sọ lójú ẹnìkan Ilé Ifẹ̀ ọ̀dẹ̀ ní dáa tó bá yá o, with due respect sẹ́yìn ọmọ Ifẹ̀. Ẹnìyẹn ní kí ló dé? Gbogbo àwọn ilé tí wọ́n ń tà yìí ni ó ní ó máa beautify ẹ̀ ni. Mo ní àbùkù ara ẹ̀ gan nìyẹn. Ní tí mo mọ̀ pé àwọn ilé àtijọ́ ló wà ń bẹ̀, àwọn modern house náà máa kọ́ síbẹ̀. Mo ní àbùkù ara ẹ̀ nìyẹn. Torí pé àwọn modern house yẹn ni yóò mú Ilé Ifẹ̀ remain as orírun. Yóò wá padà di tourist center lọ́jọ́ iwájú. Táwọn ọmọ Ifẹ̀ ò bá pay sacrifice yẹn lónìí, wọ́n kábàámọ̀ ẹ̀ lọ́la. Ìpè kọ́ o. Ìpè kọ́ o. Tí wọ́n bá pay sacrifice ẹ̀ lónìí, wọ́n kábàámọ̀ ẹ̀ lọ́la. Because majority àwọn èèyàn ò ní gbà wọ́n lórí irun mọ́ tó bá yá. Ẹ sọ pé ẹ kọ sílẹ̀ kẹ́ kọ orúkọ mi sí, ẹ kọ àkàndọ̀rà kòǹkò sí pé ọmọ burúkú kan dáńkù kan báyìí. Ọ̀sán ń jò ní o. Sẹ́yìn bójú wòye kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Gbogbo mọ̀ rẹ̀ ó sì wà intact. Ibi tó wà nínú wàhálà Ọba Lùfọ̀n, Ìrẹ́mọ, Adérẹ̀mí, gbogbo àwọn àdúgbò ló ti ń wọ oko olóò lọ. Kò sí tó báyìí láti beautify ìlú. Ṣùgbọ́n tí Ilé Ifẹ̀ bá lè fi segmenti àwọn ibì kan lẹ̀ kí wọ́n má jẹ́ káwọn ilé àtijọ́ yẹn parun, ifá tọ̀kẹ́ nìkan kan má gbé bẹ́ẹ̀. Pápá àpákílà advice mi fáwọn ọmọ Ifẹ̀ ó ní wípé ẹ̀yin tọ́lọ́ ń ṣẹ́gi ọlà fún àwọn ilé àtijọ́ yẹn sì ń bẹ nínú tí ọ̀wọ́n the earlier the better tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní rà á káwọn ẹ̀yà míì ọmọ rà á. Ẹ lè kú lọ́lọ́bẹ̀ o, ẹ ń bá ti pọ̀ jù ládùúgbò kan ní ọ̀lẹ́nu ń bẹ o. Wọ́n ó du chairman local government mọ́ ń lọ́wọ́ lọ́la. Ẹ̀kọ́ lẹ̀ o. So báwo lẹ́ ṣe wá ṣe? Àwọn tí wọ́n bá rà á, do you know, àwọn ilé àtijọ́ tọ́pọ̀lọpọ̀ èèyàn ń ṣe lónìí, ìtàlẹ́ ti mọ̀ pé ilé àtijọ́ ni. Bẹ́ẹ̀ bá dénú ẹ̀ gbogbo ohun tí èèyàn ní nínú ilé ló máa wà ń bẹ̀. A beautify inú ẹ̀, a rẹ̀ inú ẹ̀ dáadáa, a lẹ̀ tiles mọ́lẹ̀. Wọ́n á tún ṣe, wọ́n á beautify ẹ̀. Àwọn èèyàn gidi ọmọ gbà wọ́n mọ̀ gbé bẹ̀ láti retain ẹ̀ tó bá possible. Ṣùgbọ́n bàbá dín lọ́kàn wípé ẹ wo ẹ ń bá lè rákọ́ rájàre ntọ́ bá lè dàkọ́ dà lọ́la bá àti ẹ̀mọ́ gbà wá lórí irun mọ́ alálàáfíà no problem. Ẹ̀já gọ́ ọ̀sọ́ ọ̀hún, ẹ̀já jẹ́ káwọn ọmọ Ìgbò ọmọ ra gbogbo ilẹ̀ wa lọ tó bá di lọ́la. Mi bàbá Ọ̀ní ọ̀dàdà nobody should sell their land. Ṣé wọ́n lè sọ fẹ́yìn náà kẹ́yìn mọ́talẹ̀? Wọ́n lè sọ fún kẹ́ mọ́talẹ̀ yín fẹ́ tó bá wù yín ẹni tó máa sanwó tó dáa fún yín. Àwọn nǹkan kan ń bẹ tí ọ̀kan bàbá Ọ̀ní. Bàbá Ọ̀ní ò lè pàṣẹ fẹ́ nìkan pé ó yẹ mọ́talẹ̀ yín. Àrọwà lásán wọ́n lè pa. Ọlọ́mọdé ń jẹ́ ọ̀tá mi, ọ̀rẹ́ rẹ ló ń jẹ́ ńlé ni o. Bọ́ bá lọ́ọ̀tá fẹ́ tó kówó lọ́wọ́, ọmọ Yorùbá àwò lọ́wọ́ ayọjú tó lòun fẹ́ rà á. Èmi tí mò ń sọ̀rọ̀ mo mọ nǹkan tí mò ń sọ. Anybody tó bá kówó ọjà wá lè yàn ọ̀tajà fún. Kò sẹ́ni tó lè stop ẹnìkan kan pé ilé yín yẹn Yorùbá ní ẹ̀ta fún ẹ̀ ńgbà tó tí Yorùbá ò bá dẹ̀ wá fún ńkọ́. Because larger percentage ọmọ Yorùbá fẹ́ travel out ni. Àbùkù tí ń bẹ ń bẹ nìyẹn o. Larger percentage ọmọ Yorùbá ó fẹ́ travel out. So àwọn ilé tá à ń fi ilẹ̀ ìwà ń dìtẹ̀ ní ẹlẹ́ni. Àbí ń gba tẹ́nìyàn kan ò bá wọnú ilé fódìdí ọdún 3, ọdún 4, ọdún 5, ọdún 6 lé àgbè kò ní value náà. Àwọn ewúrẹ́ ní sùn bẹ́ẹ̀ ẹja tàǹtà dànù ni wọ́n fi kọ́ nǹkan míì bẹ́ẹ̀. Aburú àtàbùkù tí wà ń bẹ ni pé majority àwọn tí ń ta àwọn ilé wọ̀nyí wọn kì í padà lè maintain owó ẹ̀.
1 month ó kéré tán ẹlòmíì ọ̀nà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tán. ojú ọ̀wà wálẹ̀ bí ojú ẹni arọ̀ lóye. so nílànà bẹ̀rù kábíyèsí Ọọ̀ni ò lè sọ pé kẹ́nìkan kan mọ́ ta ilẹ̀ rẹ̀ o. God bless you sir, God bless you ma. now n tó gbé mi wá gangan open letter to Yorùbá Obas ni mo pè title program mi, right, by Dr. Kabir Adéwálé láti Canada. Mọ̀ bóyá àwọn náà ni wọ́n send ẹ̀ sí mi, bóyá lómi lọ send ẹ̀ sí mi. To our referred Yoruba traditional rulers, I write this letter with deep respect for the sacred institution of our traditional rulers and the immense role our royal fathers have played in preserving our culture, history, and values over generations. Recent events in Osun State have raised concerns among many sons and daughters of Yoruba land. Reports and videos showing some respected monarchs, including the Owa of Ijesha land, the Olowu of Owo, and a few others, participating in political campaign rallies, dancing, and openly encouraging support for the re-election of the incumbent governor, have generated widespread public debate. Olowu ọ̀hún mo gbọ́ pé ó ti kọ́kọ́ pé káwọn èèyàn máa dìbò fún ẹgbẹ́ òṣèlú alátakò. Bóyá nìkan ló wá pè sákíyèsí kábíyèsí yóò bumirangi o, bí wọn ò bá wọlé tó jẹ́ pé nkúbẹ́nsì ń lọ wọlé padà yóò bumirangi o. Olúwo pàlú ẹnu dà. So our traditional rulers occupy a unique position in society. They are fathers of all, regardless of political affiliation, religion, or ethnicity. Their palaces should remain places where every citizen feels welcomed and represented. When monarchs are perceived as taking sides in partisan politics, it risks diminishing the neutrality and dignity that have long defined the traditional institution. Bàbá ìmọ̀ nǹkan tí wọ́n ń sọ o. This is not about supporting or opposing any political party or candidate. Democracy allows every individual, including traditional rulers, as citizens, to have personal political preferences. However, the public display of partisan support by referred monarchs may weaken public confidence in the impartiality of the institution they represent. Now, naturally, àwọn èèyàn kan máa ń sọ wípé kò yẹ kó ọba ó ṣòṣèlú, ọba ò gbọ́dọ̀ ṣòṣèlú, ẹ̀já kọ́kọ́ right off our heart, off our mind, pé kò yẹ kó ọba ó ṣòṣèlú. Bó ọba sí ń bẹ̀, ó gbọ́dọ̀ béèrè pé bó náà ṣe pín o. Ọba gbọ́dọ̀ ṣòṣèlú o, ọba sì ń ṣòṣèlú. Ṣùgbọ́n àwọn ọba látàyé àbáyé làwọn ọba tí ń ṣòṣèlú tán ti ń gbé síta. Síbẹ̀ ẹgbọ́ ti bàbá wa Adéníran Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì. Gbangba ló tako ẹgbẹ́ òṣèlú àwọn Awólọ́wọ̀, ló kéde gbangba àtìlẹ́yìn fẹ́gbẹ́ òṣèlú NCNC. Náà ló sì léèdè sí yíyọ nípò bàbá látọdún 1953. Mo nígbàgbọ́ pé ẹ ti mọ̀ wípé kì í sòní lọ́bẹ̀rẹ̀. So gbogbo ọba ní máa ń ṣòṣèlú, ṣùgbọ́n àwọn ọba tó gbọ́n abẹ́lẹ̀ wọn ti ṣe. You must welcome every political party or candidate to your palace because you are father of all. Ẹgbẹ́ ha wá, ọba gbọ́dọ̀ tẹ́wọ́ gbà wọ́n. Ẹgbẹ́ bí wá, kábíyèsí gbọ́dọ̀ tẹ́wọ́ gbà wọ́n. Ẹgbẹ́ sí wá, kábíyèsí gbọ́dọ̀ di lọ bẹ́ẹ̀. Gbogbo ẹgbẹ́ tó bá ti wà. Ń ṣe pé kẹgbẹ́ ha ó wá kí kábíyèsí ó tẹ́wọ́ gbà wọ́n kó wá dẹgbẹ́ sed. Ká wá torí pé bóyá àwọn ẹgbẹ́ eléyìn ò tí ì lówó lọ́wọ́ àbí structure wọn ò lè kí kábíyèsí ó sá kúrò láàfin. Ká wá pé gbọ́dọ̀ rí wọn o. Àbẹ́gbẹ́ òṣèlú tó ti kọ́kọ́ wọ̀ gbọ́dọ̀ rí apẹ̀lẹ́gbẹ́ òṣèlú mi. Bọ́n ṣe ń wà láti máa sọ fún wọn, ẹ wá o.
inú lo kíní ẹyẹ gbé ni o ṣùgbọ́n kì í ṣe pé ká wá gbé lójú o ìyẹn gan máa ń fún ọba ní ìfọ̀kànbalẹ̀ torí n tó sọ fún a lọ sọ fún b lọ sọ fún c lọ sọ fún d kálukú wọn ní ò ní lọ́kàn wípé tiwa lọ bá ń ṣe àkábíyèsí bá mi sọ̀rọ̀ wọ́n jẹ́ kí tìkẹ́tà ọgbọ́ o wọ́n lẹ́yìn wa làwọn wà wọ́n ní àwọn kan lè sọ ní gbangba ni èmi náà dẹ̀ wò pé kò yẹ kí wọ́n sọ ní gbangba káwọn ti bí ọmọ bá mọ́ lọ́ta ilé òdèlé yóò sọ pé tiwa ni ọba ń ṣe tọ̀hún òdèlé yóò pé tiwa ni kábíyèsí ń ṣe èyí òdèlé yóò pé tiwa lọ́ba ń ṣe. To the best of my own understanding bẹ́ẹ̀mi ṣe rò wípé ó yẹ kí àwọn ọba aládé wa ó ṣe rí nìyẹn kí kálukú ó finú ṣòṣèlú níta kí wọ́n bá gbogbo wọn rẹ́ kí wọ́n sọra wọn dáṣejì rẹ́. So wípé kò yẹ kó ọba ó ṣòṣèlú wọ́n pín nǹkan wò ní pín tiẹ̀ o lágbára Ọlọ́run because àwọn kábíyèsí dàbí afọbajẹ lásìkò tá a fẹ́ jọba ni ipò gómìnà ipò sẹ́nétọ̀ ipò ààrẹ bí ìgbà téèyàn fẹ́ jọba náà ni lóòótọ́ ló ní gbàdéke àkókò ló ní limited time ọdún 4 ọdún 8 ṣùgbọ́n ẹ̀tọ́ táwọn bàbá yìí bá ti gbà ń gba campaign náà lẹ̀tọ́ tí wọ́n rí jẹ o lódìdí ọdún 4 míì nǹkan kan lè má tẹ̀ wọ́n lọ́wọ́ mọ́ ń bá yé láyé àwọn olóṣèlú kan tó yẹ pé bí gómìnà bá ti dórí àlééfà gbogbo ọba tí ń bẹ nínú ìpínlẹ̀ rẹ̀ ní ó ra mọ́tò ńláńlá fún lọ ẹ̀já gbà wípé ọba ti pọ̀jù téèyàn lè ra mọ́tò fún lọ nísìn àbí ńgbà tá a bá ń ka ọba bíi 200,000 ń bi ọba bíi 200 ọba bíi 500 nínú stéètì kan mọ́tò mélòó lèèyàn wà á rà ní làwọn gómìnà náà ti gbówó wọn dání ẹ sì lè rà fún kan kẹ́ ẹ mọ́ rà fún kan yóò dìjà ń bí ẹ bá lọ campaign nílùú tẹ́ntẹ́ rà fún lẹ́gbòórùn ara yín ẹ fẹ́ àdìbò fún ìrìnsẹ̀ mọ̀nà lu wá wá ń gbẹ́ ra mọ́tò kò níbi ẹgbẹ́ lọ àwọ̀ ọ̀tọ́ sí mọ́tò àbá àmọ́ mọ́tò ogun báwa ìtí ẹ̀ ṣe first class àwọ̀ ìṣe second class àtẹ́ntó ní first class upper àti lower àwọ̀ àtẹ́ntó ní second class upper ṣe bí gbogbo wa náà lájọ jẹ́ èèyàn so gbogbo àwọn nǹkan yẹn máa ń ṣàkóbá àwọn ọba wọn ò sì gbọ́dọ̀ má ṣòṣèlú ṣùgbọ́n ká máa bó lóṣèlú campaign ká máa sọ fáráàlú pé ẹni báyìí ni ẹ dìbò fún o eléyìí ò ní ọ̀yẹ́ ọba kò sí bó ṣe fẹ́ sọ̀tún sòsì mọ́ bàbí kan jẹ́ tó tọ́ọ̀bọ̀ sórí píù àbí orí stage campaign fún ẹgbẹ́ òṣèlú ha tó tún gun sẹ́ẹ̀mù kínní tó tún campaign fẹ́gbẹ́ òṣèlú bí tó tún gun ti PC náà wọ́n á ní kábíyèsí ò ti ẹ̀já mọ́ bí tán ń lọ jàre ta náà tẹ̀lé gan ta náà ń bá ṣe kò yé wà ọ̀nà náà campaign fún ha ọ̀nà campaign fún bí ọ̀nà campaign fún sí. So gẹ́gẹ́ bàbá yìí ṣe sọ àwọn ọba gbọ́dọ̀ fẹ́ra wọn sípò ọ̀jọ̀wọ́. This is not about supporting or opposing any political party or candidate. Democracy allows every individual, including traditional rulers, as citizens, to have personal political preferences. However, the public display of partisan support by referred monarchs may weaken public confidence in the impartiality of the institution they represent, because public lọ́rọ̀ òṣèlú àpínyẹlẹyẹlẹ ni. Ẹnìkan béèrè lọ́wọ́ mi pé ìdìbò tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun ta mo dìbò fún mo ní kí lọ́kàn ó ní ká sọ tòótọ́ ta lèmi fẹ́ kó wọlé gangan mo náà méjèèjì mo sì fọlọ́ ń búra pé bó ṣe rí lọ́kàn mi nù ẹ ń bá rí ọ wọlé náà méjèèjì ẹ ń tó bá wù kó wọlé náà méjèèjì ẹ ń torí bá gbé débẹ̀ ló gbé débẹ̀ mi ì sọ̀tá gangan mi ì sọ̀rẹ́ ẹ̀ kankan n ti neutrality ti máa ń fúnyàn nìyẹn yóò fún ọ ní fọkànbalẹ̀ ọkàn ò ní kó sókè níbì kankan ò ní sí gba gbé à kálílé ọ̀wọ́lé ńkọ́ kánítọ̀ ọ̀wọ́lé ńkọ́ I can say it boldly láàyò ní pọ̀ sínú wọn ẹ̀ ń bá débẹ̀ ni kọ́ ló ń jẹ́ rí tèmi ṣe ń bẹ̀ that is my own prayer kí wàá lọ́wọ́ má dé lásìkò tó ń tọ́ ń bá wà lórí àlééfà ó kọ ẹbí kálukú wọn ni wọ́n ń gbé lárugẹ kì í sókọ ẹbí tọ̀dọ̀ mi wọ́n bára wọn jà wọ́n ṣe gbá wọ́n ṣàwo Démọ́lá lọ sàbújá
ó rè gbé certificate hàn Tinubu Davido tẹ̀lé lọ wọ́n yà lọ́dọ̀ Wike ní ọ̀jẹ́ kan rẹ́gísítà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ìwọ ó sì fẹ́ para rẹ̀ ńlé ṣe ni Davido rọ̀ mọ́ Wike lọ́rùn tán jọ ń ṣeré pa olówó mọ́ra wọn o tó bá jẹ́ kẹ́nìkan orí ọlò fóṣèlú tó bá bóṣèlú lọ wàhálà lé ayé ti ẹnu oge lápá nítorí òṣèlú o fẹ́ da lápá kan ni oge lẹ́sẹ̀ nítorí òṣèlú o fẹ́ dẹ lẹ́sẹ̀ kan ni o kú nítorí òṣèlú forí gbálẹ̀ nítorí òṣèlú o fẹ́ dà bẹ́ẹ̀ ni wàhálà lé ayé ti ẹ nìyẹn. lẹ́yìn ìbò Démọ́lá Adélékè àti Oyètọ́lá wọ́n tún jọ ṣe ó lè di lọ́la ní ìsìn kó Oyètọ́lá àtàrẹ́gbẹ́ṣọlá ó tún padà jọ ṣe ó lè di lọ́la ní ìsìn kárẹ́gbẹ́ṣọlá àti Tinubu ó tún jọ ṣe ó rò pé kò bọ́ sí ó rò pé ò possible àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú kan bẹ tí Tinubu fẹ́ràn tí Tinubu respect do you know àwọn àgbà ẹgbẹ́ òṣèlú kan bẹ lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ òṣèlú APC Bọ́lá Ahmed Tinubu mọ̀ respect wọn o bàbá kan wà nígbà kan tán pè ní Ọ̀sìn mi ìrántí bàbá yẹn mọ́ bóyá bàbá yẹn ṣe wà tán bá kóra wọn jọ bẹ́ẹ̀ tán wá mú Arẹ́gbẹ́ lẹ́yìn lọ síwájú Tinubu wà láìrin ní orin pàdé ẹ̀ ọmọ burúkú rẹ̀ tán wá bẹ́ẹ̀ ọmọ rẹ ni bí wọ́n ló ń bí ìdí ẹ bọ̀ já gbàgbé ọ̀rọ̀ àná àní já ṣiṣẹ́ fún second term yóò tún yà ọ́ lẹ́nu wọ́n fẹ́rẹ̀ ẹ̀ ṣòfò nítorí olóṣèlú òye ilé ayé lè mọ́ yí àwa ṣùgbọ́n òye nǹkan díẹ̀díẹ̀ ó yé wa ńlá iṣẹ́ làágùn nítorí nǹkan kan ọ̀nà àtijẹ́ kálukú wọn wọ́n wá káàkiri o ntọ́ bá dìjà láàrin wọn ọ̀nà àtijẹ́ fẹ́ dí ni tọ́jú ọ̀nà àtijẹ́ tiẹ̀ kí ni business ẹ̀ bójútó wọ́n bá pọ́n sòṣèlú níbi kan ibi tí wọ́n ní ó ti rọ́jà tà fún wọn ní kó make wọ́n bá pẹ́ gbé òṣèlú ha ni pé ha ni ẹ̀yin ni tí ń là ń ṣe wọ́n yẹ bá dẹ̀ wọ́ lọ tẹ́gbẹ́ òṣèlú bí bá tún dé pé ara àwọn pẹ̀lú láwọn ẹgbẹ́ òṣèlú hálẹ̀ kan èmi bó o ọjà mi mọ́ mọ́ ń tà fún wọn ń ṣàwàdà a sì jọ ń ṣàwàdà náà ni tí mo ṣe o bá wọ́kọ̀ mi ẹ̀yin mo bá lọ o bọ́n ṣe ṣẹlẹ̀ ayé nù because àwọn tí wọ́n ń ṣòṣèlú gan kì í jẹun òṣèlú yes majority tí ń tẹ̀lé olóṣèlú lẹ́yìn wọn ò yàtọ̀ sí ẹni tí ń tẹ̀lé eégún lẹ́yìn ọ̀gbọ́ Yorùbá ní kò sẹ́ni tó lára àyà bí ẹni tí ń tẹ̀lé eégún lẹ́yìn torí béégún ọ̀bá lè léré yóò fara gbà torí ará ọ̀run gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ òṣèlú ṣe rí ọ̀ ń tẹ̀lé olóṣèlú sẹ́yìn lẹ́yìn wọ́n wá kó yín sínú mọ́tò láti Ìbàdàn wọ́n kó yín lọ Kaduna wọ́n wá há 10,000 lé lórí lọ́wọ́ wọ́n ti fi ń pòrùn o wọ́n ní ẹ̀ wá lọ dúró sójú ọ̀nà kan gómìnà kan ń bọ̀ kẹ́ẹ̀tò sọ́tún kẹ́ẹ̀tò sósì at the end of the day mọ́tò ọ̀fẹ́ lẹ́wọ̀ lọ mọ́tò ọ̀fẹ́ lẹ́wọ̀ padà bọ̀ owó tán fún ìgbà tẹ́pin 225 lọ́kàn yìí oríire wá dà ń bẹ̀ ronú ẹ̀ ni mò ń sọ fún ọ tó bá sì wù ọkọ ọmọ ro as Nigeria prepares for the 2027 general elections I respectfully appeal to all Yoruba Obas to preserve the honor and prestige of our traditional institution. Let us not establish a precedent where our royal fathers become regular features at campaign grounds, entertaining political crowds, or appearing to endorse candidates publicly. Such images can erode the respect that generations have built for the Yoruba monarchy. Sorry, sir. Nbi eléyìn pé ìbò ààrẹ tí ń bọ̀ lọ́nà tí president la pè sá ẹni tí ó bá tẹ̀lé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lójú ẹ̀ bí ìbá tẹ̀ tako ni ọ̀tọ̀ ni tí ó sì gbìn sọ́kàn ẹ̀ sì ní rójú rere ẹ̀ ojú gbogbo ayé ni mo ti ń sọ yìí nígbà tí Peter Obi ń campaign ní East. Do you ever see any ọba tí ó jáde tán fún support ẹ̀? Mo pick point yín sá o wípé kò dáa kí wọ́n wà lórí podium kí wọ́n bá wọn campaign. Yes. Bọ̀ àwọn ọba yìí wọ́n kéde solidarity wọn fún Bọ́lá Tinubu o. Wọ́n ti ń ṣe already.
ájò àti protection ara wọn ni. So gbogbo ń ta build fáwọn ọba gbogbo ẹni jẹjẹrẹ ti fẹ́ jẹ tán pẹ̀lú pé kò sápọ̀nlé fọba mọ́ ni. àpọ́nlé ò sí fọba tí ò lólórí kì í sọba tí ò lólórí mọ́ nìkan o ọba ti di yẹpẹrẹ because wọn ò mọ wọn ara wọn majority wọn ò mọ wọn ara wọn wọn ti ń tọwọ́ bọ̀bọ̀kúbọ̀ wọn ti ń tojú bọ̀bọ̀kúbọ̀ ní tí ó fi wọ́n ṣẹ̀sín. ọba tí ń bá wọn talẹ̀ tí ń talẹ̀ onílẹ̀ tẹ́ ẹ gbé lọ kóòtù sí ò ti ṣẹ̀sín nígbà kábíyèsí bá ń forí adé wọnú kolo ní kóòtù tán gbàlẹ̀kẹ̀ lọ́rùn ọba ní prison yard pọ́n fẹ́ rìmáàndì kábíyèsí ẹ̀sìn wo ló tún wá jù wá ń lọ nígbà kábíyèsí fẹ̀sìn ìṣẹ̀ǹbáyé lẹ̀ wọ́n ní christianity kan islamic religion kan ló wọ́n máa sìn sí ò ti máa ṣẹ̀sìn nígbà kábíyèsí di content creator lórí social media táwọn èèyàn lè máa pè lámugbó pè lólórí burúkú pè ń gbèrè ṣé kò ti wá ṣẹ̀sìn ẹ̀sìn wo ló tún wá kù tí wọ́n tún fẹ́ ṣe. So the traditional institution is already facing numerous challenges in the modern era. God bless you, sir. wọ́n mọ̀ pé ti nóòtì ibẹ̀ o. God bless you. náà lè mọ ẹ̀sẹ̀ sọ tán yìí. Different challenges. torí páyé dayé òyìnbó gone were those days. tí kábíyèsí ó pè ẹ lọ mú ẹ sọ́nù túbú. kò sí kábíyèsí tó lè sọ pé kán mú mi kán sọ mí nù túbú o. kò sí tó wù kí n ṣe. kábíyèsí lè sọ pé kán fọlọ́pàá arrest mi. a lè pàdé kábíyèsí nílé ẹjọ́. ṣùgbọ́n kábíyèsí ó pé ẹ lọ gbé ẹ kì í ẹ lọ jù sẹ́yìn kí àdé mi. kábíyèsí ó pẹ̀lẹ́ wọn bí ọ̀bọ. so kò ságbára yẹn mọ́. kò sí authority yẹn mọ́ ó ti lọ. Modern era tí ó ti gé dànù. ayé tá a wà ní ayé tí gómìnà ti ń bọ̀wọ̀ fún àbí tí kábíyèsí ti ń bọ̀wọ̀ fún gómìnà. bí bẹ́ẹ̀ kọ́ yọ kúrò nípò. tètè ò dẹ̀ nítorí ẹ̀ kó wù. ẹ̀ bá tó plákáàdì láti Ìbàdàn dẹ́kọ̀ọ́. gómìnà ọ̀yẹ̀ tí ó yọ o. gómìnà wa ní mi wà lè dé lọ́la kó tó ń fi sí o. bọ̀ eléyìí tí ń bẹ̀ ń bẹ̀ yọ̀ tí ó yọ. ẹ̀ sì tó bẹ́ẹ̀ kẹ́ pé ọmọ rìn. So traditional institution is already facing numerous challenges in the modern era. This is a time to strengthen its credibility, not expose its avoidable political controversies or public ridicule. Àwọn bá lè ṣe tí wọ́n bá sì fẹ́ kí ìwọ̀nba yí àtàpọ́nlé kéékèèké tó kù yẹn kó wà lára wọn. Our royal fathers are symbols of unity, no symbol of division nowadays. Wisdom, irọ́ o. Majority ọba ni ọlọ́gbọ́n kankan lórí rárá. I am saying it categorically. Majority ọba ló wà lórí àpèrè ọba lẹ́tọ̀ọ́ máa béèrè pé bó o lè lè ṣe ìrìn tó dé bẹ́ẹ̀. How manage? Wọ́n dẹ̀ fi lé ìjọba. Wọ́n dẹ̀ fi lé ìjọba ayé mọ̀ ti dojú kejì o. So àwọn olóṣèlú tó ń fa àwọn èèyàn jọba ni ò jẹ́ ká mọ value ọba mọ́. That is 100% correct. Majority wọn ni ò ní ọgbọ́n tá a fi ṣèlú. Business wọn bá wá. Wọ́n sì máa rí connection yẹn wìrìwìrì. Bí wọ́n ṣe accumulate wealth. Báwọn náà ṣe compete pẹ̀lú àwọn ọba àgbàlódé mi. Nǹkan bá káàkiri nìyẹn. Wisdom and continuity. Irọ́ o, kò sí ti ń jẹ́ continuity lọ́dọ̀ àwọn ọba mọ́. Continuity of what? Ọba kan dé ó ní ẹ̀sìn tó gbé òun dórí àlééfà kì í ṣẹ̀sìn. Bí ṣe ń fa aya ní ń tẹ́ mọ́lẹ̀ ní ń rí mọ́lẹ̀. Continuity wá dà. N tán pè ní continuity níbi tọ́ba kan ti síwọ́ kọba mi ò tẹ̀ síwájú. Continuity wà on paper. That is tá bá fẹ́ ka iye ọba tó ti jẹ nínú ìlú. Pé 30 ló ti jẹ o. 29 lọ́wọ́ àjà o 30 ní bẹ lórí oyè ìyẹn ni continuity kan ṣoṣo tó kù ń bẹ. Kò sọ́ba tí ń dé adé ìṣẹ̀ǹbáyé mọ́. Kálukú ń ṣe adé tí ẹ̀bọ́n ṣe ń bọ̀ ni. Mo ti sọ́rí.
àwọn ọba tọ́ba mi àwọn adé tọ́ba mi ń dé tọ́pọ̀lọpọ̀ ìṣẹ̀dá ti làágùn sí ìyẹn ni wọ́n fi ń gègùn fún yàn tí máa ń mú yàn kì í sáré táwọn ọba gbé orí nìsín. irú adé bẹ́ẹ̀ náà máa ń sọ pé ẹ sọ fún kábíyèsí kó lọ sígbà wà wò ẹ pé kó sí adé wò tí ó kú bí èèyàn sí adé ìsìn owó oníṣìn yóò tún fi sórí ìtàn ni o tọ́ máa jẹun àtàlẹ́ máa jáánú ẹ̀ kálùbọ́sà máa kónú ẹ̀ ó tún mú nǹkan rẹ̀ jẹ́ bí ó tún fadé orí padà. So their voices should be those of peace. Àwọn ọba gan ní fàjàngbọ̀jù ní ìsìn justice kò sí justice mọ́ and reconciliation ó difficult fún wa láti reconcile àwọn ọba wa. Aláàfin àti Olúbàdàn báyìí ni Aláàfin àti Ṣọ̀ún báyìí ni Aláàfin àti Ọọ̀ni báyìí ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba bẹ́ẹ̀ ni wọ́n ń bára wọn jà. Ìlóbù Ẹ̀rìn Ọ̀ṣun Ìfọ̀n Ọ̀ṣun àwọn eléyìí ọdún tó lọ wọ́n túbọ̀n síra wọn lára reconciliation wá dà ìjọba ẹ̀sẹ̀ ń kéde curfew kọ́ba kan ò lè pe kéjì pé wọ́n láwọn ọmọ kan ṣe kinní kan bẹ àkábíyèsí ẹ mọ̀ wọ́rì ẹni sùúrù wọ́n ó ṣèwádìí kan sì foríkorí kan sì yanjú ẹ̀ fúnra wọn symbol of reconciliation wá dà láàrin àwọn ọba àwọn gangan ò lè dá ọ̀rọ̀ ìjà yanjú ìbọn ni jíjó níná dànùdànù ọ̀pọ̀lọpọ̀ ọba ni ó tún kó mọ̀ fáwọn ọmọ ìlú ẹ̀ ẹ lọ tú sí ńlá ẹ gbọ́dọ̀ gbà. So now not partisan competition their greatest strength lies not partisan competition. Kí ló dé tí partisan competition ṣe wà ní pé majority ọba ò níṣẹ́ lọ́wọ́ ṣé ń gbọ́ mi sà majority wọn ò níṣẹ́ lọ́wọ́ ní tí ó gbọ̀n lẹ̀ látọwọ́ olóṣèlú ń lọ sọ̀bàdẹ́rú ń lọ jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọba máa campaign fáwọn olóṣèlú. Ọ̀gá gómìnà àbí ọ̀gá candidate náà sáré pé kábíyèsí jà fitafita fáwọn o kábíyèsí gbìyànjú o adúrú bí wàá kábíyèsí ńlá gùn sáwà ní fún ọ ní nǹkan kan ni. Ẹ bèrè àkáǹtì bàbá ẹ sọ kinní kan mílíọ̀nù sí wọn lápò n tí wọ́n jẹ nìyẹn o n tán jẹ nìyẹn o. So their greatest strength lies in standing above politics while remaining available to counsel all leaders regardless of party. Kí kábíyèsí ọmọ counsel àwọn leader of the party. Gbogbo ẹ̀ náà àwọn olóṣèlú gbọ́dọ̀ drop nǹkan. Tí wọn ò bá drop nǹkan táwọn kan bá wá tí ò drop nǹkan ẹlòmíràn wá yóò drop nǹkan. And lo and behold ẹni tó múlẹ̀ ni anybody ó tẹ̀lé lọ. Kábíyèsí ẹni tá aláwọ̀ tẹ̀lé tẹ́lẹ̀ nǹkan ojú ẹ̀kọ́ ló ṣe ni ọwọ́ ìfò lọ́ba wà wọ́n mú nǹkan kan lẹ̀ ọ̀sẹ̀ mú lọ́gbẹ́ ọ̀tàgùrọ̀ lọ́fà wádédé ọ̀gbẹ́ ọgbẹ́nu òkè ọ̀fẹ́ ló rò pé ń ro fi wọ́n lẹ̀ yọ sànà nípẹ́ ìṣí kọ́bà nídìí fún. So Ọlọ́run ràn yín lọ́wọ́ o. Now I sincerely hope this appeal will be received in the spirit in which it is written, with love for Yoruba land, respect for our royal fathers, and concern for the future of one of Africa's most respected traditional institutions. May wisdom continue to guide our revered Obas, and may Yoruba land continue to flourish in peace, unity, and progress. Dr. Kabir Adewale, Canada. Àánú Olódùmarè ní fi Dr. Kabir Adewale sílẹ̀ láti Canada. Bàbá ìfẹ́ ilẹ̀ káàárọ̀ oòjíire tẹ́ ẹ ní Ọlọ́run ó nífẹ̀ẹ́ yín gbogbo èso tó tara yín jáde ò ní mọ̀ nira. Àkàndọ̀rà okòǹkò kì í nù kọ́pọ̀ o. Bí mo ṣe rí náà lèmi náà sì sọ pé kí n drop ẹ̀ fún yín. Mo sì rò pé mo bá pàdé
mo sì rí pé mẹ́sẹ̀gì ń bẹ́ẹ̀ yóò wúlò fáwa yóò wúlò fún ìran wa lónìí àbí lọ́la yóò sá wà lákọọ́lẹ̀ pé Dr. Kabir kan ọkọ̀wé kan o ọkọ̀ àpilẹ̀kọ kan yóò sì wà ní àkọọ́lẹ̀ ní pé àkàndọ̀rà Awíkonko kan ó bá wọn kà jáde ó possible káwọn yóò ti sọ fún wọn pé mo mọ̀ ní Canada kan sọ Mr. Kabir Awíkonko ka kíní sẹ́kọ̀ o so mi mọ̀ bóyá mo lẹ́ni tó fẹ́ ní kọ́mẹ̀ntì lórí ẹ̀ o láì kan náà lẹ lè pèsè +234 915 147 9599 +234 915 147 9599 pàápàá jùlọ àwọn ọmọ Ifẹ̀ lórí eléyìí tí mo sọ nípa àwọn ọmọ Ifẹ̀ wọ́n lè ká sáwàdà lónìí but 10 years to this time bóyá mo wà láyé àbí mo tún wà láàyè àbí n ò sí láyé àbí n ò sí láàyè ẹnìkan rántí ń gbà náà yóò sọ pé ọmọkùnrin kan dẹ̀ sọ bẹ́ẹ̀ ń jó ni o so àkàndọ̀rà Awíkonko ẹ̀jẹ̀ máa fèyí ṣe lọ ẹ láìkẹ́ follow page mi lórí Mr. Túndé Okoli hello sir. Bàbá wo. Ẹ kọ́ alẹ́ sà o. Ó tọ́jọ́ 3. Ó tọ́jọ́ mẹ́ta sà. Ẹ pẹ̀tù. Yes sir. Yeah, very briefly, if I were to ní kan tí mo fẹ́ discuss ti pẹ́ gan sef. Briefly lórí àwọn topic méjì tó wáyé. Bí mo ṣe sọ nínú comment mi lórí kìíní, there are 2 ways tí a lè fi in fact kìíní yẹn ó ti wà nínú mi tipẹ́tipẹ́ pé ṣáà lè irú bí àwọn kìíní ṣe ní Jews ṣe ní the Jewish Trust Fund tó fi òun ló establish Israel ló dẹ̀ gbé Israel ló dé ní káwọn Ifẹ̀ descendants wọ́n lè ṣe Ifẹ̀ descendants trust fund Ifẹ̀ heritage trust fund wọ́n máa dáwó sí gbogbo láwọn ilé yẹn kọ́ máa rà gbogbo láwọn ilé yẹn kọ́ máa rà tó bá rà later even in future it's going to fetch the entire city of Ife with a lot of money. For instance, one of the greatest things I miss about Fela is African Shrine Fela ní Purple Street ní tó jẹ́ ọmọ Igbo ló ra ilé yẹn ní Computer Village. Imagine if African Shrine sì wà dé ní wọ́n preserve it. Though Nigeria is Nigeria needs to be country because our military ló govern for a very long time. Irú àwọn military government àwọn ìbílẹ̀ ti Fẹlá kú ká ní pé irú bí ni ìbílẹ̀ ti Fẹlá kú bẹ́ẹ̀ yẹn àti ilé tí Fẹlá gbé o everywhere wọ́n seal everywhere. They will take his family to elsewhere. Ó lè jẹ́ in 50 years wọ́n máa open bẹ́ẹ̀ for the first time. In 50 years wọ́n bá máa open bẹ́ẹ̀ for the first time káwọn yọ wọlé èèyàn tó bá san less ní $10,000 wọ́n máa gba each person láti wọlé lọ́wọ́. Just to come and see. Fẹláwo toothpaste olóńgbà yẹn ni. brush ẹ̀ lélẹ́yìí bedroom ẹ̀ lélẹ́yìí orí bẹ́ẹ̀dì ẹ̀ tó fi ń sùn lélẹ́yìí. Orí bẹ́ẹ̀dì ẹ̀ ní irú African Shrine ibi báyìí ló ti máa ń padìyẹ dákọ́kọ́ fi bọ ọmọ mi ẹ̀ dábọ̀ Kwame Nkrumah kó ló di pé ó máa lọ stage because àwọn mi mo lọ African Shrine dáadáa akọ everyday tó bá fẹ́ validation adìẹ máa kọ́ fa orí adìẹ kan tú tá fi bọ ìyá ẹ̀ tá fi bọ Kwame Nkrumah all those things ló yẹ ká preserve bẹ́ẹ̀ dọ́dọ̀ Igbo ní culture wọn ní kankan ọmọ ẹ̀ kàn ra kí ní ẹ̀ ó gbọ̀n bí ìdílé lọ òkè ní ó tó fi ta fún bẹ́ẹ̀. Ká ní pé eré mi mo rówó ra bẹ̀ yẹn máa preserve máa sílẹ̀ pa ní. In 20 years bá máa open bẹ̀yẹn owó tí máa pa I'll be a billionaire multi-billionaire naira. Àwọn tó máa wá láti ìlú Ìgbò gan ló wá wò lásán gan tẹ̀ ti tó mi. Honestly baba. So yẹn bẹ́ẹ̀ so if people can think about that. Alright. Ló gẹ́gẹ́ bó ṣe sọ ìfitẹ̀ tí kọ́kọ́ sọ lórí ìkíní gbẹ̀gbàdẹ́ tí wọ́n sọ pé
ó máa difficult fún èmi kọ́ ni pé bàbá wa òde òrìṣà lè pàṣẹ kẹ́tìbọ̀dì máa ta ìgbà wọlé ẹ̀ mọ́. láíláí. bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ojú wa padà rí ròyìn pé after tí mo lí sí dáadáa pé òótọ́ máa ní ṣé ẹ̀sẹ̀ tí Ọọ̀ni òrìṣà bá máa pàṣẹ kó dẹ̀ fowó tì í lẹ́yìn. kò jù bẹ́ẹ̀ lọ o àwọn tó bá fẹ́ ta lé yẹn. kò jù bẹ́ẹ̀ lọ o ṣùgbọ́n pé ẹ má ta lé yín yóò dìjà máa cause clashes. lágbára Ọlọ́run. then àwọn bá wa àdóńtìlú ọmọdé làwa akọ̀lé tó gbà wọn bá wa nímọ̀ràn. a tó gbà wọn mọ̀ràn ẹ ló bàbá kì í sọ ọmọdé mọ́jàre. èmi náà contest election rí. okay sir. mo dẹ̀ rí àwọn bákan ńgbà yẹn ńgbà mo fi contest election but I saw the way they behaved. some àwọn bákan wà tó jẹ́ pé they were very very smart. even when you knew man yóò support yẹ but the way they welcome you. mo rí kan tó jẹ́ pé mo mọ̀ pé man yóò support mi o wàláì tàlà my brother ẹ kò sí àwọn eléré ìbílẹ̀ everybody kábíyèsí yẹn wọ́n gbà sílẹ̀ dè mí. wow tí wọ́n fi welcome wa. wow mo dẹ̀ mọ̀ pé I knew I was not going to win his constituency. mo mọ̀ pé mi ní win constituency mo mọ̀ pé kò sí kan tí mo fẹ́ ṣe láti win yẹn. n bá lọ sọ gbogbo ewé kò di èèyàn kan wá dìbò mbẹ́ yẹn wọn tó bá máa di pé wọ́n fẹ́ tẹ̀ ibi táwọn máa tẹ̀kù sí normally ni wọ́n máa lọ tẹ̀ sí wọn ní tẹ̀ fún pàtì wa. wow but this man welcome me like iṣẹ́ mọ̀. we remain friends till today. sure. we remain friends till today. so àwọn bá wa gbọ́dọ̀ they have to wọ́n gbọ́dọ̀ imbibe irú àwọn kinní yẹn. bẹ́ẹ̀ni. irú àwọn ìwà yẹn ọba ò kò sí ọba ò lọ́ta. ọba ò gbọ́dọ̀ lọ́ta kò dẹ̀ gbọ́dọ̀ lọ́mọ kan tó prefer. bẹ́ẹ̀ni sir. láàrin ìlú particularly tó bá di dọ̀rọ̀ politics èèyàn tó rò pé ó máa wọlé tó bá wọlé ńkọ́. bẹ́ẹ̀ni ojú èèyàn jẹ ojú. so what will you do. èèyàn jẹ ju èèyàn. ṣé wàá sápamọ́ àwa wá sá lọ kó lu ẹ for the next 4 years 4 years dẹ́gùn díẹ̀ akọ̀rò pé kò gùn ni. bẹ́ẹ̀ni o ó gùn díẹ̀ o. 4 years gùn díẹ̀ kò ṣe. èló náà lábẹ́ ló láyé tó di ọdún mẹ́rin tí ọba bá wá sá kiri for good years. I don't know. Yeah. God bless you sir. major thing mo fẹ́ sọ. okay sir. mo sì ń wá fídíò yín ni. okay. if you remember a wà lórí program jọ kan ni mo máa kàn pè wá láti Amẹ́ríkà tó narrate story ọmọ ẹ̀. okay. tó gbé lọ summer camp. okay. tó lọ bá ọmọ Ìgbò kan bẹ̀. yà bẹ́ẹ̀ ni. ọmọ Ìgbò yẹn wá sọ pé tó lò fẹ́ bá a ṣe nǹkan kan. well it is not about Tinubu bí mo ṣe wo yìí as far as Akosa has won his election anyway but èké wọn as Yorùbá bá dáa jẹ́ àwọn kì í gbòòsì rẹpẹtẹ àwọn a máa ń fi àyè lẹ̀ fún benefit of the doubt. bẹ́ẹ̀ni. ṣẹ́gẹ̀. bẹ́ẹ̀ni. so he is going to win the election by the special grace of God he is going to win the election but it is for our people to know gbogbo àwọn tó kàn jẹ gbàgbà kò sí ibòdó like ẹ. look at that profound hatred from these people to us. wọ́n wọ́n gbè sínú ọmọ kékeré. bóyá ọmọ tòun ló jẹ́ 11 ọmọ tí Ìgbò jẹ́ 9 ọmọ tí wọ́n jẹ́ 9 ọmọ tí Ìgbò jẹ́ 11. can you imagine 11 or 9 year old boy. ká tiẹ̀ pé 11 làwọn méjèèjì. Yeah. I don't want to have anything to do with them. They belong to the same group. With this person, with this child. ọmọ Yorùbá yẹn dẹ̀ fẹ́ kàn fi òun sí gúrùpù ẹ̀ torí pé ọmọ Nàìjíríà ni. Yeah, only they are betrayers. Yes. That is to tell you what Igbo people have been planting in their children. Èèyàn tó tún wà l'Amẹ́ríkà lásán yóò. bẹ́ẹ̀ni kì í ṣe Nàìjíríà o bẹ́ẹ̀ni. People go ìṣó fellow Igbo landlord mi Igbo ni a máa jọ all the time fúnra ẹ̀ láwa mi ń bí báyọ̀ jiyàn politics rẹpẹtẹ bẹ́ẹ̀ fúnra ẹ̀ ló máa wá bá mi tó máa wá fẹ́ wá jiyàn pé Òbí dájú Tinubu lọ́dọ̀ tiẹ̀. kò sí wàhálà àdán ebi Tinubu aside the fact pé ó jẹ́ ọ̀gá mi I have seen what he has done in Lagos. mo dẹ̀ gbé òun àdòbí àjọ ìfá Òbí gan ti sọ fún yín pé Tinubu is better than me ó ní how Obi is not living in Anambra to govern now. Tinubu's Lagos. Kí ló dé tí ò lè dúró sínú ìlú ẹ̀. He has to live tó bá ṣe dáadáa l'Anambra tí Anambra ló máa gbé. àbí náà why Lagos.
He has to come and live in Lagos because that's where life is comfortable for him. Mm-hmm. That's where life is comfortable. So after these people, the vast majority of them, for títí ayé máa parẹ́, they will always envy us Yorubas. Oríṣiríṣi ló ń jáde every day. In fact, ẹ̀yin gan mo ṣe ń dókè ká ṣe program lórí DNA àwa Yorùbá tó ń discover tí àwọn scientists ṣe gbé jáde. We are the only human beings on earth nínú ayé tá a wà ilé ni o tí kò sí ẹ̀yà ẹranko kankan lára wa. Wọn ò rí DNA ẹranko kankan, wọn ò trace any DNA ẹranko to us. We are the original human beings. Nǹkan tí science ní sọ fún wa nìyẹn. So we have to do a program. Tó bá ṣe é ṣe kẹ́ẹ̀dẹ̀ fi àwọn èèyàn wa lẹ̀ dáadáa kó ráyè gbé wọlé kó ní kálukú máa sọ experience iṣẹ́. Bàbá gbà research yẹn dáadáa. Ọ̀rọ̀ máa yẹ kó lórí mi ti everyday. Ó ní irú lọ́mọdé. How can somebody be so wicked to plan this kind of thing in an 9-year-old child? That's to tell you how much these people hate us. God bless you, Baba.